Sọ̀rọ̀ nípa capture kan tí ìyá wa tí gbogbo wa mọ̀ òṣèré tẹ̀ ń rí lókè, òṣèré orí ìtàgé tẹ̀ ń rí ní òkè fídíò yìí. Mo fẹ́ sọ̀rọ̀ nípa capture tí wọ́n kọ, ẹ jẹ́ n kà á fún wa. Wọ́n ní no matter how bad your husband is, do not ever leave his house because in future you will beg him when the children have important events to do. If you leave, you will not see any single man to marry you, and you will be cheating with another person's husband. Sit down in your husband's house and always advise him to protect himself while he cheats. Lóòótọ́, òótọ́ ọ̀rọ̀ wà nínú nǹkan tí ìyá wa sọ ní apá ibì kan. Àmọ́ lọ́gbọ́n ọmọdé tèmi o, pẹ̀lú sẹ́ńtúrì tá a wà yìí, ó hard kẹ́ tó rí obìnrin tó máa take a little advice. Kí n sọ pé bóyá ẹ̀yin ìyá wa láyé ìgbàanì lẹ lè gba irú advice báyìí tẹ máa mú lò, kì í ṣe ní sẹ́ńtúrì titi wa. Normal tí obìnrin bá délé ọkọ, kó ní lẹ́yìn etí ẹ̀ pé no matter what, ìwọ nìkan kọ́ ló ń fẹ́ ọkọ ẹ̀. Tó bá kó gbogbo ọkùnrin jọ kẹ́ tó lè rí ọkùnrin tí ò cheat, kẹ́ tó lè rí, bóyá nínú 100%, ẹ máa rí 30% tí ò cheat. 70 tó kù tí wọ́n ò bá cheat, èyí tó máa fa nǹkan, èyí tó máa mu nǹkan, èyí tó máa ní ìwà burúkú kan lọ́wọ́ tó jẹ́ pé ìyàwó ò ní lè mú yangàn, ó máa ní lọ́wọ́. Now talking of pé kí obìnrin jókòó sílé ọkọ ẹ̀, èmi máa ń sọ fún àwọn obìnrin kan, tí ọkọ ẹ̀ ò bá ti nà ẹ́, tí ọkọ ẹ̀ tó ti ń ṣe responsibility ẹ̀ nínú ilé, tó jẹ́ pé before anything, ìwọ àtàwọn ọmọ ni first priority ẹ̀ nínú ilé, ó dẹ̀ respect àwọn òbí ẹ̀ and also respect you both in public and private, my dear. Tó bá yẹ pé torí pé ọkọ ẹ̀ ń cheat ló ṣe fẹ́ fi ilé ọkọ ẹ̀ kalẹ̀, o ò gbádùn. According to advice tí màmá sọ, tó bá yẹ pé torí pé ó ń cheat ló ṣe fẹ́ fi ilé ọkọ kalẹ̀, o wà okay. Tọkùnrin bá ń cheat, instead of kẹjọ máa ní argument lórí pé ó ń cheat every time, you just need to sit yourself down and think. Màámi máa ń sọ nǹkan kan pé tí ọkùnrin bá ti kúrò nínú ilé tó ti step out nínú ilé, kò kí ń ṣe ọkọ mọ́, ó ti di bàbá gbogbo ayé. Ó lówó o, kò lówó o, ó ti di bàbá gbogbo ayé. Ó dìgbà tó bá padà wá sínú ilé ló tó di ọkọ àwọn àti bàbá ọmọ àwọn, which is kò sí ọkùnrin tí ò ní titi ẹ̀ lọ́wọ́. Má torí pé ọkọ ẹ̀ ń cheat, má torí ẹ̀ fi ilé ọkọ kalẹ̀. Tí ọkọ ẹ̀ ò bá kí ń nà ẹ́, tó dẹ̀ ń ṣe responsibility ẹ̀, tó dẹ̀ ń tọ́jú ẹ gẹ́gẹ́ bí ìyàwó, tó dẹ̀ ń tọ́jú àwọn ọmọ, ìwọ ló máa ṣe kíni? Ìwọ ló máa mọ nǹkan tó máa ṣe. Tó jẹ́ pé yes, kó lọ síta, kó gbé oríṣiríṣi abẹ́, oríṣiríṣi ìdí kó fi nù ún lára. Ó máa rántí pé o wà nílé, òun lọlé lọ bá ẹ. Ẹ̀yin obìnrin kan wà tó jẹ́ pé pa mí ń kú ni yín. Pa mí ń kú. Nǹkan tọkùnrin gan ò ṣe, nítorí nǹkan tọkùnrin ò ṣe, ẹ máa accuse ẹ̀ pé ó ṣe, ẹ sún ọkùnrin yẹn débi pé ó máa padà ṣe nǹkan yẹn. Tí èèyàn bá ṣọ́ ọkùnrin láṣọ̀ọ́jù, ohun tó ò fẹ́ jẹ́ kó ṣe, ó máa padà ṣe. Ìwọ̀nba lèèyàn ń ṣọ́ ọkùnrin mọ́, àti pé pàápàá ọkùnrin ò ṣe é ṣọ́. Obìnrin tó bá ní ọpọlọ, sórí ọ̀rọ̀ ọkùnrin ó dàbí àlùbọ́sà ni. Tó bá ṣe bó èpo lára ẹ̀, tí èpo tó bá bó tí ò bá ta ẹ́ ní ojú, tó bá bó èpo lára àlùbọ́sà tí ò ta ẹ́ ní ojú, sórí immediately tó bá ti mú ọ̀bẹ tó bẹ̀rẹ̀ sí ní rẹ́ àlùbọ́sà yẹn, omi ojú ẹ̀ báyìí bó ṣe máa dà pùrùpùrù, wà á máa sunkún láì rẹ́ni pa ẹ́ nígbe. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọkùnrin ṣe jẹ́. Tó bá fẹ́ fúnra ẹ ní peace of mind nínú ilé ọkọ ẹ̀, mójú kúrò nínú ọ̀rọ̀ ọkọ mi jáde ó lọ cheat. Tó bá jẹ́ pé nítorí cheating lọ́pọ̀lọpọ̀ obìnrin ṣe ń kúrò nílé ọkọ nísìnyí. Ní generation tá a wà yìí, is either you stay with your husband while he cheats
and keep praying and keep doing your best to make him stay, or you stay with him because of beating. Wàá ṣèkan nínú méjèèjì. Man must have one or two bad character. And most importantly, ẹ̀yin young couples, ẹ fi sí ẹ̀yìn tí yín wípé èèyàn kì í provoke ọkùnrin o. And one more thing, ìgbà ò lọ báyìí bí òréré o. Ọjọ́ tọ́kọ ẹ bá ti gbé wá fún ẹ ní gbígbóná, fi sùúrù tẹ̀ ẹ́. Ọkọ mi o, kò ní problem o, kò sí nǹkan tí mo bá ṣe gan kò lè sọ̀rọ̀. Ọjọ́ kan ń bọ̀ ó máa sọ̀rọ̀. Young couples, kẹ́ ẹ wà very, very careful. It's not about the wedding gown. It's not about the food. It's not about the gift. It's not about the kiss. It's not about the ring. It's about the understanding. Do you have that understanding to stand in your marriage? Century that why the only marriage that work out is the marriage that woman submits herself. Is the marriage that woman can endure. That is the only marriage that work out o. Apart from pé ká máa lo obìnrin, ká máa febi pa obìnrin. Ṣẹ́rí tọkùnrin bá ti ń ṣojúṣe ẹ̀ nínú ilé, ṣó ń cheat ni. Tó bá ti ń lọ máa bá ra condom, kí sínú báàgì ẹ̀ kó máa gbé lọ síbi iṣẹ́. Kó má ṣe àti gbóyún wálé. Kó dẹ̀ ní lẹ́yìn etí ẹ̀ pé ọkùnrin tó ń cheat tó bá dọjọ́ kan á mú ìyàwó lẹ́yìn wá, kó tẹpá mọ́ṣẹ́ ọwọ́ ẹ̀ báyìí. Torí pé kí ni iṣẹ́ ọwọ́ ẹni báyìí kì í tan ní jẹ. Láfikún, mo fẹ́ kí eléyìí yé gbogbo ẹ̀yin obìnrin tẹ́ jẹ́ young couples pé ṣiṣẹ́, má joyè full housewife. Ṣiṣẹ́, má joyè full housewife. Ọkùnrin respect obìnrin torí nǹkan gbé sí table. Ọkùnrin ò respect obìnrin tó jẹ́ pé mú wá ní gbogbo ìgbà. And mọ̀ wípé nǹkan tó o bá ní, property tó o bá ní, òun ni tàwọn ọmọ tí o bí o. Ṣorí property ọkùnrin, gbogbo ẹbí ló ní. Property tí ọkùnrin bá ní, gbogbo ayé ló ní o. Is that you do court wedding, or you do kìnìkan wedding, or you do ìgbà kan wedding. Property tí ọkùnrin bá ní, gbogbo ayé òun ló ní. Family, ẹbí, ará, ọmọ tó bí síta, èyí tó máa gbé wá lójú ayé àti tó máa gbé wá lẹ́yìn ẹ̀. Property ọkùnrin, gbogbo ẹbí ló ní, gbogbo ayé ló ní. Èyí tó bá fọwọ́ ara ẹ̀ ṣiṣẹ́ fún, òun ni tàwọn ọmọ ẹ̀. Má joyè full housewife. Don't leave your husband because he cheated. Kò jù bẹ́ẹ̀ lọ. Orúkọ mi yípo padà. Àṣàkẹ́ Ọmọdé Ẹ̀gbá ni mò ń jẹ́. Màá rí yín ní next video. Ire o.